ìjà lọ́wọ́ woman yẹn ló wá ní ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sórí Yomi because ó mọ̀ pé pírẹsẹ̀ntà lèmi náà wọ́n ní níbi kíní tó lọ wọ́n ní gbogbo àwọn ọmọ yẹn ló ti kú wọ́n ní oúnjẹ tó fún wọn mo kọ́kọ́ di ọwọ́ mọ́rí pé ìwọ Ọlọ́run kí ni ọmọkùnrin yìí ṣe èmi mọ̀ naturally náà pé irú program yẹn ó máa ń kó èrò wọlé fún wa àwọn tó bá ṣe program yẹn nítorí pé àwọn èèyàn like crime àwọn èèyàn like bullying àwọn èèyàn like gbogbo àwọn nǹkan tí ó bá ń bring kò ṣe tó ń bring èèyàn down tó ń bring àwọn aṣebi down but tó dangerous somebody like Oriyomi I used to tell him all the time ẹ tó bá mọ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀rù máa ń bà mí fún because he's too brave but mo máa ń gbàdúrà fún torí pé àbúrò ọ̀rẹ́ mi tún ni Oriyomi Hamzat jẹ́ bóyá kò mọ̀ pé àbúrò ọ̀rẹ́ mi lòun ọ̀rẹ́ mi tó kú láìpẹ́ ìta ṣe okú wọn yẹn àbúrò ẹ̀gbọ́n ẹ̀ Oriyomi mo máa ń send message sí pé please my brother take it easy so ibi tọkàn mi lọ nìyẹn pé ṣáwọn kan tó ti gbóúnjẹ fún ni tó ṣe oúnjẹ fáwọn èèyàn tó wà lọ fi poison sí iye mo gbé ó bá ní later ni mò ń gbọ́ wípé àwọn èèyàn ti àwọn èèyàn pa mo wá sọ fáwọn èèyàn tó súnmọ́ mi mo ní immediately tí ọ̀rọ̀ yẹn bá ti ń jáde poverty làwọn èèyàn máa pè é orí gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n máa dílé èmi ọmọbalúwa Seun Adeboye Àbẹ̀kẹ́ I will say the truth and the truth must be told ṣe rí ṣáwa black ni àbí kí n sọ pé àwa Nàìjíríà ṣe bí Queen Naomi ti ń ṣe kínní ní many places tí wọ́n wá sọ Ìbàdàn lẹ́nu ó ti ń ṣe ní many places now ṣé nǹkan ṣẹlẹ̀ ní gbogbo ibi tí Queen Naomi ti ń ṣe ní different places kí ló dé tó sọ Ìbàdàn lẹ́nu kí ló dé tí wọ́n ń sọ Ìbàdàn lẹ́nu it is high time kí àwọn hierarchies Ìbàdàn kí wọ́n fọ Ìbàdàn mọ́ ní area yẹn it is not poverty o mi ò ní poverty ò sí nígboro mi ì sọ pé Nàìjíríà ò le o wàláì Ọlọ́run ò ní jẹ́ kí Nàìjíríà ó le mọ́ mi Nàìjíríà dẹ̀ mọ́ èmi náà èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí Nàìjíríà dẹ̀ mọ́ mi àwọn nǹkan tí mò ń ṣe mo kàn máa ń wò wípé I am better off than some people Nàìjíríà dẹ̀ mọ́ èmi náà bá a ṣe ń ṣàánú irú èmi náà ní ìdí àánú ṣùgbọ́n nínú gbogbo nǹkan tá a bá ń ṣe èèyàn ní láti ẹ̀ ti máa fún ara ẹ̀ ní àpọ́nlé I'm telling you àwọn èèyàn kì í fúnra wọn ní àpọ́nlé tó bá ti di bí ọ̀rọ̀ free gift ìgbà tí àwọn ọ̀gá mi ṣe fẹ́ ìsẹ́nu àwọn analysis yẹn ni màá kọ́kọ́ mú wá wọ́n arrest àwọn ìyá kan tí wọ́n tó ń ṣe begging tó ń beg wọ́n ń béèrè lọ́wọ́ wọn ibo làwọn ọmọ yín wà ẹlòmíà lọ́mọ òun wà l'Àbújá ẹlòmíà ọmọ òun wà l'Ékòó ṣé wọ́n rí ṣe ni wọ́n rí ṣe náà ẹ má ṣiṣẹ́ ìmọ̀ bọ̀dá Ajíbádé kí ni first name bọ̀dá Ajíbádé àti Alhaji Boye Galawa ni wọ́n ṣe fẹ́ ìsẹ́nu ní Galaxy ìgbà yẹn ẹ rí wípé àwọn ìyá yẹn kì í ṣe ìyà ló jẹ wọ́n wá ń sọ fún wọn wípé iṣẹ́ òòjọ́ àwọn ni kì í ṣe ebi ló ń pa wọ́n ní iṣẹ́ òòjọ́ àwọn ni kí àwọn bọ́ síta láti máa sọ̀rọ̀ jẹ àwọn ìyá àgbààgbà then we met one máa yẹn wọ́n ti ń sọ fún wípé màmá ẹ̀ máa ń ṣàgbé ó wá gbé mọ́tò wá nígbà tí mọ́tò máa yẹn dé mi ò ní sọ àdúgbò yẹn ní Ìbàdàn yìí nígbà tí mọ́tò máa yẹn dé máa yẹn bínú ó flingi àpótí yẹn dànù gbogbo tray gbogbo owó tó pa ó flingi ẹ̀ dànù ó ní kán bọ́ndù ìyá yẹn sínú mọ́tò ó wá sọ fún màmá yẹn wípé mo tún ṣí ṣọ́ọ̀pù fún yín kí ló dé tẹ̀ disgrace mi káàkiri ó wá ní tí n bá tún ti wá tí mo bá tún ti bá yín tàbí tí wọ́n bá sọ fún mi wípé ẹ tún jáde láti máa ṣàgbé mi ò ní wálé mọ́ àfi tẹ́ ẹ bá kú what about that is that poverty ṣáílẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò ń ṣe poverty nígbà tí Alhaji Boye Galawa ṣe mọ̀ pé Oriyomi Hamzat ti sọ àwọn ọ̀rọ̀ kan sìn ìwọ̀ra ẹ wò wọ̀ra tó jáde nínú ẹ̀ wọ́n fún ẹ ní nǹkan wọ́n ní o fún wọn jẹun ní rárá ṣó gbọ́n bí ẹni tó fún ẹni wọ́n fún yàn ní Congo rice wọ́n fún lẹ́wà ẹni tí wọ́n fún ní gàrí ẹni tí ò wá rí wá ní fún tí ó tẹ̀ ṣe Congo agolo márùn ẹni tó béèrè agolo márùn yẹn òun ló ní poverty ó kọ̀ kò fún ó tún wá padà lọ tò ọ̀kánjúà ó tún padà lọ tò kò mọ̀ pé Oriyomi Hamzat ti rí òun ó ṣẹlẹ̀ sálàjì náà ní Lágelú
torí Alhaji Gboyega Lawal náà máa ń béèrè kan lọ́wọ́ àwọn èèyàn, wọ́n máa ń fún àwọn èèyàn béèrè lọ́wọ́ Alhaji Gboyega Lawal pé kí ló tó ṣe stop ẹ̀. Ẹlòmíì ti gbà pélé ọkọ pélé lè ṣẹlẹ́rìí mi, ó gbà ó lọ kó sínú gọ́tà. Ó tún sáré wó tún wá gbà ó tún lọ kó sínú gọ́tà. Ó tún ti lọ. Ṣẹlẹ̀ tó kó sílẹ̀ yẹn pélé rí báyìí ni. Bí bọ̀bọ́ kan ṣe ń bọ̀ nìyẹn, ó kàn bọ̀ sínú gọ́tà ni. Gbogbo iṣu tó ti gbà àti gbogbo ó kàn kó gbogbo ẹ̀ lọ ni. Alhaji Gboyega Lawal ṣe tẹ́lẹ̀. Ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n ṣe mọ́. Àṣejù. Yínká Ayéfẹ́lẹ́ ń ṣe tẹ́lẹ̀. Ẹ béèrè lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́ pé kí ló dé tí kò ṣe mọ́. Tí Yínká Ayéfẹ́lẹ́ máa bọ́ sí orí program tá sọ pé ẹ má wà mọ́ o. Ọlálọ́mí àti Kọ́mọláfẹ́ Ọláìyá tí wọ́n ń ṣe wọ́n ti apply àwọn wisdom kan. Èmi ló dé tó ń skip. Wọ́n ti apply Ọlálọ́mí àti Kọ́mọláfẹ́ Ọláìyá ti apply wisdom kan tó jẹ́ wípé kò ń ṣe pé ẹ máa bọ̀ o. Ẹni tó bá jẹ́ lórí ètò ni wọ́n máa fún. Mo ṣètò ní Fàájì FM lọ́jọ́ Sunday. Mo announce breaking news: 20 fell dead in Anambra community as rice distribution causes stampede. Ní Anambra again. Ní Anambra again. Ní Anambra again. Ní Anambra again. Wọ́n kàn ń kó báwọn ẹni ẹlẹ́ni. Wọ́n kàn ń kó báwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe dáadáa. Wọ́n kàn ń kó báwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe dáadáa. Wọ́n kàn ń kó báwọn èèyàn tó ń ṣe dáadáa. Àìní sùúrù ni kò ń ṣe poverty. Let us remove poverty and stop putting all the blames on the government. Ṣé tí Oriyimi Hamzat àti Queen Naomi ṣé tí wọ́n bá distribute rice ṣáwọn èèyàn máa kú nígbà Christmas ni? Ṣebí wọ́n ní kẹ́ wá gbà ni? Ṣebí nǹkan ọ̀fẹ́ ni? Ṣebí nǹkan ọ̀fẹ́ ni? Ẹ ṣe NEPA, ẹ ṣe tẹ́ múná lọ. Ṣebí nǹkan ọ̀fẹ́ ni? Ṣebí wọ́n sọ wípé kẹ́ wá gbà ni? But àwọn èèyàn wa, they will definitely da gbogbo ẹ̀rú. Sorry. Okay. Now, à ń pè nǹkan ní poverty. Wọ́n ní kí àwọn èèyàn 5,000 wá. Though mi ò mọ reason táwọn èèyàn ṣe lọ sùn níbẹ̀ dọ́là. Kò tí ẹ yẹ kó gba àwọn èèyàn níbẹ̀ láti sùn níbẹ̀ dọ́là. Sùn níbẹ̀ dọ́là fún kíni? Kí ló ń sùn níbẹ̀ dọ́là fún? Sorry o, ẹ jẹ́ kí n wá. Ẹ jẹ́ kí n wò bóyá lè rí brightness níbí báyìí. I think it's better. So, kí ni wọ́n ń sùn níbẹ̀ di ọ̀la fún? Torí oúnjẹ nǹkan tí ò tó 10,000. Nǹkan tó fẹ́ fún wọn ò tó 10,000 o. Èèyàn náà máa ń fúnra rẹ̀ ní dignity ni o. Èèyàn máa ń fúnra rẹ̀ ní respect ni. Kò ń ṣe poverty o. Àìní sùúrù ni o. Torí àwọn nǹkan tí wọ́n kó sílẹ̀. Mo sure wípé Queen Naomi tó sọ wípé àwọn máa fún èèyàn 5,000 ní nǹkan, wọ́n gbọ́dọ̀ múra ju èèyàn 5,000 lọ. Oriyimi Hamzat fúnra rẹ̀ máa múra wípé àwọn tí wọ́n bá ní must go home with something who I know very well. Ṣé ti rí pé ó sọ níbì kan pé ó fẹ́ fún èèyàn 1,000 ní nǹkan, èèyàn 3,000 wá. Wọ́n tọrọ lọ́wọ́ èèyàn kan kò fún, ó tún lọ tò mọ́ àwọn tí wọ́n rí, tí wọ́n kọrúkọ wọn sílẹ̀ tẹ́lẹ̀. That is not poverty. That is greed. That is greed. That is ìwọra. That is not poverty. Ọ̀rọ̀ wa ní Nàìjíríà yìí, a kàn máa ń dojú ọ̀rọ̀ rú ni. Mi ò sọ wípé ayé ò ní wá lára ní Nàìjíríà o. Èmi ń ṣe àfiwé ọ̀rọ̀ ni o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò ní ronú lọ síbi tí gbogbo èèyàn bá ronú. Bí ojú tèmi bá ṣe rí sí ni mo ṣe máa sọ. Ìwọra. Okay, kí ló ń gunra wọn ló? Kí ni àwọn èèyàn ń gunra wọn lórí nǹkan? Èmi ò lè pín nǹkan ní àárín èrò kí n sọ wípé ẹ wá gbà o, torí mo mọ̀ pé èèyàn máa kú. Èmi ò ní ṣe o. Mi ò ní fọ́n owó sókè. Portable láyà o. Wàláhì ẹ̀rù á máa bà mí. Mi ò lè rárá. Eléyìí tí mo fẹ́ ṣe yìí. Ẹ wò. Mo ti arrange tí wọ́n tún pọ̀ o. Mo ti arrange. Táàgì Gbénga Adébóyè ta lò ní 20 years anniversary la máa lò. Àwọn èèyàn tí mo sọ wípé bá mi wáyé báyìí lọ́dọ̀ ẹ torí àwọn ènìyàn ló mọ́ra wọn. Àwọn tó bá ní ìdí oúnjẹ gangan ni mo fẹ́ fún.
èmi fúnra ara mi ni mo fẹ́ include àwọn arúgbó mi àwọn arúgbó yẹn ò sí nínú àwọn tí wọ́n ṣe síbi torí mo ní àwọn ìyá àgbààgbà kan tí mo máa attend sí naturally silently àwọn ìyá àgbà yẹn ìkan nínú wọn ní ẹ mọ́ kọ́kọ́ mi mọ́ o àtànáńtà nínú àwọn ìyá yẹn ará ẹni tó ń tata nínú àwọn ìyá yẹn ará ẹni tó ń tògì nínú àwọn ìyá yẹn ará ẹni tó ń dí abọ́ nínú àwọn ìyá yẹn ará ẹni tó ń tẹja dídín kò ń ṣe wípé àwọn ìyá yẹn ò níṣẹ́ lọ́wọ́ àbí wọn ò ní lè jẹun àwọn ọmọdé ń bẹ lọ́dọ̀ wọn ò dẹ̀ ní mo lọ bẹ̀ wọ́n ni màmí ẹ jọ̀ọ́ mi ò fi ṣe nǹkan kan o tí bá fi ṣe nǹkan kan kọ́lọ́run ṣèdájọ́ mi o màmí ẹ jọ̀ọ́ o mo fẹ́ pín nǹkan kan orí rédíò ló yẹ kí n ti pín but àwọn èèyàn ti jọlá mi lórí rédíò mo mọ iye kílò 2 kilos of ẹran tá a ti pín lórí rédíò true bàbá àbèjì ẹlẹ́ran níwájú winners nìbàdàn mo mọ iye owó tá a ti ṣe mo mọ iye operation tá a ti ṣe mo mọ iye àwọn nǹkan tèmi ti ṣe silently tó máa pè mí tí máa ṣe mo dẹ̀ máa wọn tí mo ti turn down nítorí pé nígbà tí ò bá sí tó bá pè mí máa turn ẹ down ni o èmi ò ṣe ń tó jagbára mi lọ mọ́ mo ti ṣe yẹn sẹ́yìn mo bẹ̀ wọ́n ni pé mo wá fẹ́ kó wá sọ́dọ̀ ẹ̀yin ará àdúgbò mi ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ọlá mi rí kí n tún lè ṣe díẹ̀ bó tiẹ̀ ṣe díẹ̀ kẹ́ bá mi fọwọ́ bá mo tẹ̀ ti fẹ́ pin tán gan ṣebó ni mo pè yàn kan sì tẹ́ gbọ́ pé mo ti fẹ́ pin tán ṣùgbọ́n mi ò ní jẹ́ kó affect ti àwọn tí mo fẹ́ ṣe the numbers of the people I'm going to be and the extra mo wá add extra 20 mọ́ so tẹ́lòmíì bá yọjú dé máa ní ẹ̀ sí ń bẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin náà gbà greed ni àìní sùúrù ṣé nǹkan tó kó sílẹ̀ yẹn tó bá ń gbà ní kọ̀ọ̀kan tó wà orderly ṣé wọn sí lórí àga kí àwọn ènìyàn kan lọ máa gbé fún wọn lórí àga next time Oríyọmí lòun ní ṣe bẹ́ẹ̀ mọ́ wá ṣe bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà yí ẹ̀ ẹnìkan lọ bá ó ní Ànábì Muhammad ó ní bí mo ṣe wà yìí o ó ní ibi ni mo fi gbogbo ọjọ́ ayé mi ṣe o ó ní mi ò ní ṣe bí mọ́ Ànábì Muhammad ní jókòó ṣùgbọ́n wọn gbàgbọ́ ó tún fi lára wà lákò àtàsí ohun ní ṣe bímọ ẹnìkan dé ó ní Ànábì Muhammad ire ni mo ń ṣe ní gbogbo ọjọ́ ayé mi ṣùgbọ́n ibi ni wọ́n máa fi ń sú mi láyé mi ò ní ṣeré mọ́ Ànábì Muhammad ní kó jókòó tó ń tẹnu ẹ̀ ó ní èèyàn kan dẹ̀ ń bọ̀ ó dẹ̀ fẹ́ jókòó lórí àga bóyá òun àtẹni tí ó lóun ní ṣe bímọ yẹn bóyá ẹgbẹ́ ẹ̀ ló wà ó dẹ̀ dọ́gbọ́n yí àga mọ́ nídìí ẹni tó lóun ní ṣeré mọ́ dẹ̀ sáré gbé torí wípé ire yẹn ń bẹ nínú ẹ̀jẹ̀ ni ó máa ṣe tó fi ṣe ò ní mọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe nígbà míì wàá kàn fi àwọn wisdom kan sí ni bí wọn bá fẹ́ bí bó ṣe wípé wọn ò ní gba owó bó ṣe tag ni wọ́n á máa gbà fẹ́ pé ẹni tó bá ti wá ságídígbò iye èèyàn 1000 tó bá wálé ní láfún ní tag o èèyàn 200 tó bá wálé ní tán dẹ̀ ń dé tán lọ ń lọ lójoojúmọ́ tán fún wọn ní tag tó yẹ pé ẹni tí ò bá ní tag yẹn kò lè gbà tag yẹn ò ní jẹ́lẹ̀ èyí tí wọ́n lọ reprint bó ṣe signature Oriyimi Hamzat ló máa wà ń bẹ̀ tí wọn ò ní lè gbà so ẹni tó bá ní tag lọ́wọ́ wọn á ti gbọ́ pé tó ò bá ní tag lọ́wọ́ má wà tí àwọn sójà dẹ̀ ti máa tò sẹ́nu ọ̀nà tó yẹ pé tag ni wọ́n máa fi mú wọn wọlé kò ní jẹ́ ọ̀nà tó kó yá jẹ́ ibi tó ní gate tó yẹ wípé láàárọ̀ ọjọ́ yẹn àwọn sójà because ẹ̀yin tẹ́ fi millions of naira ṣe nǹkan tẹ́ bá fi 300,000 tẹ́ bá fi ṣe security kò tí ì bad jù so tẹ́ bá lọ gba àwọn soldiers bíi 20 tó ti mount ẹni ọ̀nà wọn bí baba ńlá anybody dá torọ́ mọ̀ pé tí sójà bá sòṣì búùtù ni ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ pé poverty ò sí nílùú ṣùgbọ́n àwọn tí wọn kì í jẹ́ kí imú mi tó ní àwọn tí wọn ò ní ìdí ẹ̀ wọn ò jẹ́ ká mọ àwọn tó ní ìdí ẹ̀ I have my own experience about what I'm saying àwọn tó ní ìdí ẹ̀ gangan àwọn tí wọn ò ní ìdí ẹ̀ wọn kì í jẹ́ ká mọ àwọn tó ní ìdí ẹ̀ Mrs. Balogun is my friend Mrs. Balogun is in her 80s but she's my friend wọ́n ní wọ́n pín rice ní church wọn Mrs. Balogun wọ́n contribute Igbo kan dẹ̀ dé pẹ̀lú fine jeep ní olówó lọ́wọ́ nínú church o ó dẹ̀ dé wọ́n láwọn expect pé kó náà kò já títí ẹ̀ sílẹ̀ lọ́ba ní a Mrs. Lagbaja wetin you come do ó ní I come collect rice na wọ́n ní wait which rice the rice for the less privileged ẹgbọ́n kan tó sọ not be church rice nǹkan ọ̀fẹ́ irú wọn dẹ̀ máa ní nílé wọ́n tún máa dànù instead kó àdí títí ẹ̀ mọ́tà wọn tí ò ní not be church rice that is what we are talking about mo sọ láìmọye ìgbà mo ní obìnrin kan wá bá mi tó pè
pè mí tó sọ fún mi wípé ọmọ òun márùn àtòun opó lòun àwọn ò jẹun fún 4 days. Spirit mi ò lọ pẹ̀lú ẹ̀. Mo ní network tẹ́ ní kí n ṣe fún yín lọ́fẹ̀ẹ́ ìwọ̀n ní ṣe fún yín lọ́fẹ̀ẹ́ 60,000 naira ní package ńgbà ẹ̀. Ó dẹ̀ wá ṣẹ̀mọ̀ a máa rà á màá bá wọn kó wá wọn wá gbà á. Ló bá ní ọmọ ẹ̀ dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ló bá ní àti ṣe ohun ẹ̀gbẹ́ kọ́ mi ìdẹ̀mọ̀ pé kó pè mí torí mi store number especially ẹni tó yẹ pé tí n bá ti rí màá wò pé ẹni ṣe àṣìṣemọ́ṣe mi ò ń store number wọn. I don't like having enemies. In fact ẹ bá sọ̀rọ̀ fún mi pé èèyàn kan sọ̀rọ̀ mi má sọ pé ẹjọ́ ẹ má sọ ẹni tó sọ mi ò fẹ́ mẹ́ni yẹn lọ́tà kó sọ kọ́rọ̀ yẹn ó kú sí nínú I don't care kéèyàn má dé mi lọ́nà ìjọba ọ̀run. Ó wá ní àwọn ọmọ òun sọ wípé bóyá nítorí pé òun parọ́ fún mi òun ni mi ò ṣe gbé call òun mo nírọ̀wọ́ lẹ pa fún mi. Ó lóun sọ wípé òun àtàwọn ọmọ òun tí jẹ for 5 days ago. Hello my people. Packages mẹ́ta ló wá gbé 180,000 naira. Ó dẹ̀ ń ṣàgbé. Ṣé tó bá fẹ́ pín nǹkan ọ̀fẹ́ irú yẹn ò ní tẹ̀yàn mọ́lẹ̀ kì dẹ̀ ṣe pé kò ní. Ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ nípa àìnísùúrù. Àìnísùúrù ni ṣé rí tí wọ́n bá fi sùúrù sí tí wọ́n ṣe girigirigirigiri tẹ́ni tó dé láti ò fẹ́ gbà lákọ̀ọ́kọ́ orderly kó máa gbé fún ẹni tó bá ti ń gbà kó máa lọ báyìí wọ́n á máa lọ tí dignity bá wà ńbẹ̀. Àwọn ọmọdé ni wọ́n ní ká wá kí ni adult lọ ṣe ńbẹ̀ ẹni poverty ni wọ́n ní káwọn ọmọ yín wá enjoy ẹlòmíì á fẹ́ gba 10 á lọ yá ọmọ ṣe bí wọ́n yá àwọn ọmọ ọlọ́mọ tó fi ń ṣèbejì láti tọrọ oúnjẹ ṣe bọ́n yá àwọn ọmọ ìbẹ́ta tí wọ́n ká àwọn ọmọ ọlọ́mọ sínú oòrùn àwọn ìyá àbejì ìyá àbẹ́ta náà wọ́n fẹ́ lose àwọn ọmọ nítorí peanut tó máa fún wọn lálẹ́ tẹ́ni tó lọ yá ọmọ bá jí ọmọ gbé lọ wá sọ fún ọkọ ẹ̀ wípé poverty ni tó bá ń fún wọn orderly ṣé n tó ṣẹlẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ṣé bá a rí ọkọ níbẹ̀ ẹni tó wà ńbẹ̀ wà tó fún mi lábọ̀ ó ní kan sọ wípé ìwà ọmọbìnrin kò sí nǹkan tí o béèrè tí mi fún ẹ láàárọ̀ yìí mo sì fún ẹ ní 5,000 pé kò fi data rice 5,000 ṣe bẹ̀ gidi bí Nàìjíríà ṣe burú tó yìí tó bá rẹ̀ ja 2,000 tó bá rẹ̀ èlò 2,000 wá ra òróró 1,000 wá mú magi àti ìyọ̀lé wá sí ọbẹ̀ gidi àbí obìnrin ò ní àwọn nǹkan kéékèèké ńlé bó bá dẹ̀ ní kéékèèké lé wàá cut aṣọ ẹ̀ according to your material 5,000 yẹn ló fi wọ mọ́tò lọ síbi tí ó ti gba nǹkan 5,000 wọ́n ní wọ́n wá látọ̀ṣun èló ni àwọn tó wá látọ̀ṣun fi wọ mọ́tò tí wọ́n kàn wá waste ògo Nàìjíríà tó kàn waste ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ. Arákùnrin kan sọ fún ọkọ rẹ̀ wípé kò sí tí mi ò fi tẹ́ Ọlọ́run ìwọ ọmọbìnrin yìí o mo ní o má wà o dẹ̀ wá má padà bá mi lé. Arákùnrin yẹn ò jẹ́ kẹ́nìkan kan fọwọ́ kan ọmọ yẹn wà nínú fídíò yẹn sábọ̀dù ló share ẹ̀ ó gbọ́mọ ẹ̀ sórí ọ̀kadà ó sọ fún pé kó má wá bá òun nílé. Arábìnrin yẹn sunkún ẹnìkan sọ̀rọ̀ lábẹ́ ọmọ méjì ló kó wá kò tiẹ̀ rí kejì ṣé poverty ni ẹni tọkọ rẹ̀ ń ṣiṣẹ́ nìyẹn o àwọn tọkọ wọn ò ṣiṣẹ́ àwọn opó tí wọn rí jẹ àwọn tí wọn rí mu àwọn tó jẹ́ pé mo ti nínú àwọn family tí mo send kíní sí yẹn mo ní ẹni tó jẹ́ pé ní àwọn tí mo rán wọn sí yẹn wọ́n sọ wípé 4 days omi ni wọ́n mu nínú ẹbí wọn irú àwọn yẹn ò dẹ̀ ní wá. So àwọn tó really need kíní gan wọn ò ní jẹ́ kí wọ́n ó rí àwọn tí nǹkan ọ̀fẹ́ now nínú àìnísùúrù tí mo fi sọ pé kò ṣe poverty ṣé poverty náà ló bá wa délé epo bí èèyàn bá fi lè pé 20 nílé epo ẹ̀rù máa ń bà mí ni very soon ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé máa bọ́ síwájú tá ní kẹ́gì lásán lòun fẹ́ rà tẹ́ni tó bá wà níwájú ní ẹjọ́ rà wọ́n ní ayé tí ẹ ló fún yẹn ìjà ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. A wà nílé epo lọ́jọ́ wa fẹ́ ra epo àwa ti débẹ̀ àwọn ọlọ́kadà kan ti wà níwájú wọn ti ń repo so mo ṣàmọ̀ yìí pé tó bá ta bí ọ̀kadà méjì ń bí ata mọ́tò kan ata mọ́tò tàbí márúwá kan ń bí so bóyá yẹn ni pé kó nǹkan sáré ta àwọn ọ̀kadà tó wà nílẹ̀ ẹni tó dé lẹ́yìn ìwádẹ̀ ti fẹ́ dà nǹkan rú mo wá sọ fẹ́ nìyẹn mo ní àwa mélòó la wà ńlẹ̀ gbogbo àwa tá wà ń bẹ̀ àtó tẹ̀ ó dẹ̀ ti ń bínú ó dẹ̀ ti ń sọ ó dẹ̀ ti fẹ́ máa lọ mo níbo ló fẹ́ lọ ṣé o fẹ́ lọ lọ́nà o fẹ́ lọ lọ́nà ẹ̀ nọ́ọ̀sì mọ́ lọ́wọ́ ni àwa mélòó la wà ńlẹ̀ gbogbo àwọn bíi 6 tó wà bẹ́ẹ̀ ẹjẹ́ òtà kọ́ máa lọ àwa tá wà ń bíbà ìwẹ̀ just 2 àtọ̀kadà tí mọ́tò tó wà ń bẹ́ẹ̀ mọ́tò ẹyọ kan ló wà ń bẹ́ẹ̀ ọ̀kadà tó wà ń bẹ́ẹ̀ ò lè ju bí 5 àbí 6 lọ ó yá jẹ́ kọ́ta kọ́ máa lọ instead tí wàá ṣe lọ lọ́nà zùmọ́ lọ́wọ́ tó máa jábọ́ tí náà máa ṣẹlẹ̀ tí gbogbo everybody máa kú. Mo fẹ́ lọ ra epo very near to my place
nígbà tí mo débẹ̀ àwọn tó wà ńbẹ̀ ò tó 15 wọ́n ti ń jà mo dẹ̀ ní ìdí epo yẹn seriously lọ́jọ́ yẹn mo ní láti padà sílé àwọn ará àdúgbò torí mi ní àwọn tíṣẹ́ tí arúgbó mi ò rí epo ra o wọ́n ti fẹ́ máa jà o mi ò lè rárí wọbẹ̀ mo ní ìdí epo ń tòótọ́ mo ní ìdí epo really ní tòótọ́ because a níná bí 1.5 months rárá so èèyàn ní láti charge phone díẹ̀ tàbí èèyàn fẹ́ lọ ta èèyàn fẹ́ lọ ẹ̀wà ẹ understand mo ní láti padà sílé a ní sùúrù ṣé poverty náà ló bá àwọn aráàlú òyìnbó torí bí àbímọ rí ayàgbẹ́ líle rí kí ló máa ń ṣe àwa black ṣé poverty ló bá àwọn aráàlú òyìnbó tó jẹ́ pé tó bá sọ wípé ṣọ́ọ̀pù kan o wọ́n máa ń pín nǹkan ọ̀fẹ́ o black á dẹ̀ lọ títí wọ́n á fi cancel kínní yẹn wọ́n á dẹ̀ bàjẹ́ mọ́ àwọn tó máa lọ lẹ́rọ̀ tí wọ́n á ṣe lẹ́rọ̀ tí wọ́n á kúrò lẹ́rọ̀ wọ́n á dẹ̀ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ kó ní kálukú wora ẹ̀ wípé bí mi ò tiẹ̀ ní Ọlọ́run gbàdúrà mi kọ́ pé 10,000 wọ́n á ti make arrangement bó ṣe máa tẹ oníkálukú lọ́wọ́ kí wọ́n pé 10,000 ó wá kù kí oníkálukú wá ní sùúrù òkè nígbà wá gbé mẹ́rin dání tán ni wọ́n fẹ́ kó fúnyàn mẹ́rin tí àwọn èèyàn wá ń gun orí àwọn ọmọ wọn tán wá ń gun orí àwọn ọmọ ọlọ́mọ tán ń pa àwọn ọmọ ọlọ́mọ dànù ẹjọ́ ṣé mẹ́rin tán wá kó dání yẹn ṣó máa wá ṣé wọ́n wá jù sí wọn ni àbí báwo àbí àìronú jinlẹ̀ at the end of the day ṣẹ́nì kankan wá rí nǹkan kan gbà lọlé àgbà nǹkan kan lọlé àtúnṣòfò ọmọ 35 mẹ́fà wà lọ́spítà. This is just a message to everybody tó bá like nǹkan ọ̀fẹ́ ẹ bá mi share ẹ̀ by the time everybody sọ pé poverty ni ẹ ń rò wọ́n lágbára by the time tẹ́ dá gbogbo ẹ̀ padà sórí ìjọba à ń rò wọ́n lágbára ni at the end of the day we continue losing bí Nàìjíríà bá dáa jù báyìí lọ tí Nàìjíríà ṣe ṣọ̀mṣọ̀m tó bá pín nǹkan ọ̀fẹ́ àwọn èèyàn kú ń bẹ̀ why nǹkan ọ̀fẹ́ bó ṣe máa ń rí nìyẹn ṣe mọ̀ wípé àwa close mọ́ nǹkan ọ̀fẹ́ àwa ń fún àwọn èèyàn ní nǹkan ọ̀fẹ́ so òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá announce lásán wípé ẹjọ́ o ara testimony ò yá o ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o tí gbogbo ọ̀sẹ̀ ẹ fi máa kọjá ẹni kí opó pè yín ẹni kí ọmọ aláìní bàbá pè yín mo fẹ́ lọ sí school mo fẹ́ sanwó ilé báwo ni wàá ṣe máa béèrè owó ilé lọ́wọ́ mi ṣé o mọ̀ bóyá mi ti sanwó owó ilé tí tèmi rí tèmi tán ni wàá ṣe máa béèrè owó ilé lọ́wọ́ mi kọ́pù kan pè mí wọ́n láwọn tíṣà àwọn fẹ́ sanwó ilé nígbà yẹn ní time yẹn tí ẹni yẹn tó ń bẹ̀ mí sọ̀rọ̀ ilé tẹ̀mí gangan gbé 100,000 là ń san ó ti pẹ́ o ẹ̀ sọ fẹ́ mi wípé yìí fẹ́ sanwó ilé 450,000 ọkọ tíṣà ìyàwó tíṣà kí ló dé tẹ̀yìn ò lọ gba ilé tó máa tí kò ní jẹ́ kójú ó tì yín èló ni sálárì tíṣà tí wọ́n lọ gbalẹ̀ 450,000 èèyàn máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ni mo wá rẹ́rìn mo lémi gò gbélé 450 torí mi gò lè san 450,000 naira fún rárá mi nínú ilé tí mò ń gbé mi lè san 450,000 fún láńlọ́ọ̀dù nígbà yẹn báwo ló ṣe máa ń sọ fún mi wípé ìwọ fẹ́ gbalé 450,000 mi ní kí n wá san how can you be calling me pé kí n wá san owó lé 450,000 o tẹ̀ san 150 o sọ 80 ká sọ pé o wà lẹ́kọ̀ọ́ o sọ 200 450,000 and at the end of the day tẹ́ bá wádìí wọ́n fẹ́ gbáyàn ni many people will call me I will just laugh ẹni tí n bá rí díẹ̀ dáadáa ni mo máa ń fún ní nǹkan ẹni tí mo bá rí díẹ̀ dáadáa because mo ti come across oríṣiríṣi irọ́ nítorí nǹkan ọ̀fẹ́ tó bá jẹ́ wípé nǹkan tán ṣe níbẹ̀ yẹn lánàá náà tó bá yẹ pé ṣe ni wọ́n fẹ́ fi lórí wọn àbọ̀ fẹ́ lò wọ́n wọ́n ti lo ẹwà dúró iye èèyàn tó ti lọ ẹlòmíì àtúrọ̀ gìrìgìrì kó tó fẹ́ sọ kádàrá ẹ̀ nù ẹni tó sọ wípé kí n yá oúnjẹ yẹn ẹ má jẹ́ kí n tàn yín o wọ́n ní kí n sè é ni o pé tí n bá ṣe oúnjẹ fún èèyàn bíi 200 mo ní oúnjẹ fún èèyàn bíi 200 tí n bá ṣe oúnjẹ fún èèyàn bíi 200 tó bá délé bóyá àwọn ọmọ wọn ti jọ pín ike ráìsì kan kò ní ìtumọ̀ ẹ̀kú jẹ́ má jẹ́ bóyá bíi 50 or 60 kán gbà bó ṣe díẹ̀ kán sè é kán lọ sílé wọn kán jókòó kí fámìlì wọn jẹun kọ́kàn wọn balẹ̀ àwọn yẹn wọn á jẹun yó ó bẹ́tà ju èèyàn 200 tákànṣe bá tètè lọ mo á ń wò pé mi bá wá ṣe oúnjẹ èèyàn 200 ibo ni mo fẹ́ yà sí tí n bá wá ṣe oúnjẹ tán tẹ́lómi tó bá lọ kìkìkì bọ́nú oúnjẹ tí nǹkan bá lọ ṣe á ní Seun Adeboye ní at the end of the day wọn á ní ṣe ló ń wárawọ̀ àbò ń lòyàn at the end of the day àwọn tó dẹ̀ ń ṣe dáadáa yìí náà tí wọ́n fún àwọn èèyàn ní nǹkan wọn ò ní pẹ́ tàgẹ̀ ó lò wọ́n ni o bóyá fẹ́ lò wọ́n ni o bóyá fẹ́ ṣe gbá ni o bóyá fẹ́ ṣàwo ni mo ti ń rẹ́rìn eléyìí tá a fẹ́ pín ìpẹ́ lómi ò ti mọ rò wípé bóyá fẹ́ lò wá ni torí wípé ìkápọ̀ you can't blame them mi ò sọ pé kò sí poverty nígboro gbogbo ẹ̀yin tí ẹ rọ́wọ́ mú lọ lẹ́nu sẹ́nu díẹ̀díẹ̀ ẹ fún àwọn èèyàn tí wọn ò rí ọwọ́ mú lọ lẹ́nu ẹ máa fún wọn láyè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa fún wọn láyè
kò sẹ́ni tí ò nílò ìrànlọ́wọ́ kò sẹ́ni tó àwọn tọ́wọ́ wọn tó ẹnu ní Nàìjíríà bóyá olóṣèlú àti àwọn yahoo àwọn tó ń jí owó àwọn tí business wọn dúró re gan àtàwọn tọ́lọ́run bù síṣẹ́ wọn. Most of Nigerians tó bá kówó dání sí ó ti fi atẹ́gùn sí mi ò ní òsì poverty but a kì í ní sùúrù especially tó bá ti di bí nǹkan ọ̀fẹ́ a kì í ní sùúrù. Ẹ wo iye àwọn ọmọ tí wọ́n kàn waste dànù wọ́n kàn kó àwọn ẹni ẹlẹ́ni sínú wàhálà tán arrest Queen Naomi tán arrest Oriyomi Hamzat àti gbogbo àwọn tí wọ́n organize ṣé ẹ̀ṣẹ̀ ni pé wọ́n organize nǹkan láti jẹ́ kí ara ó de àwọn èèyàn kí inú àwọn èèyàn dùn nínú Christmas ṣẹ̀ṣẹ̀ ni mo ní kí woman kan kó lọ gba ẹran lọ́dọ̀ bàbá ìbejì message ẹyọ kan tí mo send sí ó dẹ̀ pín fún àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá lọ bí ẹni tí wọ́n mọ́ra wọn nǹkan tó jẹ́ wípé gbogbo àwọn tí mo send messages sí mo ti send orúkọ wọn sí bàbá ìbejì tí bàbá ìbejì ti tó ti list ẹ̀ at the end of the day àwọn ọmọ ẹ̀mẹ́rin message ti ẹnìkan ó fún fáwọn ọmọ ẹ̀mẹ́rin meanwhile bó bá máa fi message gan bàbá ìbejì orí phone orí ní abẹ́ phone number mi ló máa wà so eléyìí tó ń transfer fáwọn ọmọ ẹ̀ number ẹ̀ ló máa wà ńbẹ̀. Can you imagine? Bẹ́ẹ̀ ni mo dẹ̀rẹ́ ni tó sọ wípé àǹtí òun fẹ́ máa ta ẹran ni o bóun bá gbà báyìí òun fẹ́ fi bẹ̀rẹ̀ business ni mo ní ó yá ẹ fún mi ní nọ́mbà ọmọ yín méjì sí á lè jẹ́ 6 kilos mo dẹ̀ send message sóhun mo send message sọmọ ẹ̀kíní mo send message sọmọ ẹ̀kejì ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ gba ẹran ó dẹ̀ fi bẹ̀rẹ̀ òwò títí di ọ̀la ló ń pè mí Badagry lóbìnrin yẹn wà ṣe mọ̀ pé yẹn ó sọ nǹkan tó ń ṣe so irú yẹn ń sìn kò sẹ́rí ọkàn kankan tó ń jẹ. One woman is calling me now mi ò ní gbé kọ̀lẹ̀ mọ́ o mo fẹ́ block ẹ̀ gan ni ṣe mọ̀ reason ó pè mí lọ́jọ́ kan ẹjọ́ mà kinní kan ọkọ mi ti fi mí lẹ̀ èmi nìkan ni mò ń tọ́jú ọmọ èmi nìkan ni mò ń ṣe gbá ọjọ́ tó kọ́kọ́ pè mí mi ì ní tó ọjọ́ tó tún pè mí Ọlọ́run ti ṣe àánú díẹ̀ then I sent some money to her ṣe mọ̀ pé àwọn yẹn mo ti sọ pé tó bá ṣe eléyìí tí mo fowó ara mi ṣe pé mi ò ní mú wá mo lè fi wo message yẹn hàn ìbọn wà ní fóònù tí mi ò ní fi hàn I sent some money to her àwa jẹ́ kátẹ́gùn fẹ́ sí àtúpè mi the same story tó sọ fún mi lọ́jọ́ ẹ̀ ló máa sọ ọ̀tọ̀ lórúkọ tó ń fún mi ọ̀tọ̀ lórúkọ tí Truecaller gbé wá but mi ò mind tó bá yẹ pé lóòótọ́ làwọn ọmọ rẹ̀ ò jẹun I just sent the money to her ó wá pè mí ní last week mo wá ní ṣé mi tí ì fún ẹ ní nǹkan rí ni mo fẹ́ send owó sí mo mọ̀ọ́mọ̀ fẹ́ send owó sí pé lady yìí tó tẹ̀ ń dá mi láàmú ní gbogbo ìgbà yìí let me just give her a token torí ní time tó pè mí yẹn owó tán ní kí n fi ra nǹkan yìí ti dọ́wọ́ mi I wanted to send 10,000 naira to her let me send her a token mo kàn dé orí message ẹ ni mo fẹ́ send message sí pé send your account number mo kàn dé orí message ẹ mo kàn rí wípé mo ti send owó sí ó ti send account number ó ti ṣe thank you mo ti sọ have you seen it ó ti sọ have seen it mi ò wá send owó yẹn mọ́ ìgbà tó wá pè mí mo wá ní ṣé mi tí ì fún ẹ lówó rí ni ó lè fún mi ní kankan rí o ó ní the last time tí mo pè yín ẹ sọ wípé àwọn ọmọ tẹ́ ń kó káàkiri gan tí wọ́n sick ẹ tí ì rí nǹkan kan ṣe fún wọn pé tó bá jọ́rọ̀ owó bí mo sọ fún nìyẹn lóòótọ́ tó bá jọ́rọ̀ owó mi tẹ̀ fẹ́ gbọ́n sìn àwọn ọmọ tó wà the verge of death ni mo ì ní lọ́kàn for now mo wá ní mi fún ẹ ní kankan rí ó ní mi fún ní kankan rí mo ní but I sent some money to you sometimes ago and I sent a message to you pé ṣé o ti rí and you said I have seen it thank you ma ó wá ní lóòótọ́ ni nígbà kan can you imagine you want to beg someone for something and you are taking that person for granted as if that person is a fool n tó try láti sọ fún mi ni wípé I am a fool ó scam mi nìyẹn lójú ara ẹ̀ definitely kò ní ìdí ẹ̀ àwọn kan máa ń send message sí mi àwọn ní ìdí kan báyìí mo ti ń ṣe until mo dórí náà lórí fóònù Yẹmí Àjídé the same thing lórí fóònù Bídèmí Olúkúewu the same thing lórí fóònù Ọmọ́táyọ̀ the same thing lórí mo dẹ̀ fóònù àwọn presenters bíi 6 lórúkọ máa yẹn nìkan wà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn the same number tán bá forward sí mi number forward sí lé number forward sí lé number forward sí lé why now Ọlọ́run máa yọ Oriyomi Hamzat àti Queen Naomi nínú ilé Ọlọ́run á yọ wọn ní ṣoríṣe. It is well with us. So I'm just saying it is not mi ò sọ pé kò sí poverty nílùú but this is not poverty. This is ìwọra nǹkan ọ̀fẹ́ àti àṣejù. How can you ìwọ tó ti gbà tẹ́nìkan tiẹ̀ tọrọ lọ́wọ́ ẹ tó lò lè fún tó lọ tò fún another one. Ìwọ nìkan fẹ́ gba portion méjì tó bá tún rí gbé fún á tún lọ tò fún àní man ti Lágelú yẹn mo ló tó lọ tò lẹ́ẹ̀kẹta
bí pele ṣe ń wu ẹni tó ń kó iṣu tán kó fún lélẹ̀ ṣá mọ̀ pàlàjì ò tiẹ̀ ríyàn kankan bó ṣe ń wò rè arẹ́rìn lọ́jọ́ yẹn ẹ̀rín pa wá tí ọ̀nà sì kò lọ bọ́bọ́ yẹn kó gbogbo ẹ̀ lọ kò sẹ́nì kankan tó sọ pé má kó ẹnìkan ló kó síbẹ̀ so eléyìí tó dẹ̀ lọ gbà yẹn gbòdẹ̀ débẹ̀ kò dẹ̀ bá nǹkan kan mọ́ so ìgbà tó yá aláàjì stop ẹ̀ aláàjì ní láti stop ẹ̀ kó tó wó fẹ́ǹsì Lágelú FM lé lórí Yínká Ayéfẹ́lẹ́ ní láti stop ẹ̀ nítorí pé ó ti fẹ́ dàṣe jù let me tell you kò sí ẹni tó máa pè wọ́n wípé ẹ kú ètò ìní mọ́ give me ni ṣáwọn èèyàn ò ṣiṣẹ́ kankan ni ṣáwọn èèyàn tiẹ̀ ṣiṣẹ́ rárá ni ṣáwọn èèyàn tiẹ̀ níbi kankan tówó ti ń wọlé ni mi ní òsì poverty mi sọ wípé èèyàn ní ìdí àwọn ìrànlọ́wọ́ èèyàn ní ìdí àwọn support a dẹ̀ ní láti máa support àwọn èèyàn kọ̀ọ̀kan but is that how worse it is wípé o nílùú Ìbàdàn yìí o àwọn èèyàn bíi 10,000 ni ò wá ní nǹkan tó máa jẹ nílé tó lọ sọ́dọ̀ Oriyomi Hamzat ó yẹ ẹ jẹ́ kí wọ́n ṣe screening ẹnu máa yà yín àwọn èèyàn tí wọ́n nídìí ẹ̀ gan jẹ́ aláìlágbára torí wọn ò jẹ ń kánú wọn ò ní strength láti rọ àwọn èrò àwọn tó jẹ ń kánú gan ni wọ́n ń rọ àwọn èrò ẹ̀dẹ̀ ń tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ̀ ń tẹ èèyàn mọ́lẹ̀ ẹ̀dẹ̀ kíá nítorí wípé ẹ fẹ́ gba nǹkan wàá mọ̀ lábẹ́ ẹsẹ̀ wípé o tèèyàn mọ́lẹ̀ náà ìwọ tó tèèyàn mọ́lẹ̀ yẹ kó dọ́gbọ́n wá bó ṣe máa rọ àwọn èèyàn kó gbẹ́sẹ̀ kúrò lórí ẹni tó tẹ̀ mọ́lẹ̀ ohun tún nìyẹn Anambra State ni ló wá gbé fún mi yẹn èèyàn bíi 30 tó kú wọ́n dáràn sí àwọn èèyàn tó ń pín nǹkan lọ́rùn ẹ máa rò wípé mo gọ̀ ní bí mo ṣe ń ṣe jẹ́jẹ́ ìjọ ní talent mi ò gọ̀ àwọn nǹkan kan wà tí mo máa ń rò dáadáa lágbára Ọlọ́run Adeboye's Kingdom Foundation máa dàgbà dáadáa ó máa gòkè dáadáa láti máa ṣèrántí Gbénga Adébóyè Ọlọ́run ó jẹ́ kí àwọn ènìyàn gidi kí wọ́n darapọ̀ mọ́ wa láti máa jẹ́ kí inú àwọn èèyàn máa dùn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o ẹ má jẹ́ kí n sọ wípé irú eléyìí Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí mi Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí mi ni o torí wípé ẹ̀rọ àwọn èèyàn ó tiẹ̀ bà mí tó bá ti ń di bí nǹkan ọ̀fẹ́ I'm telling you tó bá ti ń di bí nǹkan ọ̀fẹ́ mo ti rò wípé a máa rí bí rice gbogbo àráyè jáde nígbà tá a fẹ́ ṣe 20 years anniversary yẹn orí podium ló máa wà as far as káwọn èèyàn tó tẹ̀ wà nínú hall mi rò pé ẹnìkankan wà bẹ́ẹ̀ tó lè máa rush bọ̀ níwájú wípé òun ṣe tí ọwọ́ àwọn bánsà tọ́wọ́ àwọn bánsà bá bà tán bá jù ìta náà máa jù sí mi ò ní fẹ́ mọ bó ṣe rí ìta ni wọ́n ó jù dànù sí because àga wà ń bẹ̀ wá ní láti jókòó ní so if they want to give you anything they will come and give you on the seat pé wọ́n wá sọ wípé àsìkò tó láti pín ẹ̀bùn àwọn èèyàn kan wá rọ́ wa máa ní kán rọ́ anybody tó bá wá kán rọ́ wọn dànù ni because at the end of the day wọ́n kàn máa kó bólóore ni olúwẹ̀ ò wá ní fìdí jókòó nítorí nǹkan tí ò tó nǹkan ṣé ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n bà ọdún wọn jẹ́ ńsìn wọ́n bà ọdún Queen Naomi jẹ́ wọ́n bà ọdún Oriyomi Hamzat jẹ́ wọ́n bà ọdún 41 families jẹ́ àwọn ọmọ ọlọ́mọ up tí bá ṣe ń sọ yẹ lómi ò tí ì rọmẹ aláìní rònú ó lọ síbi tó ti máa gba oúnjẹ ó dẹ̀ fọmọ ẹ játa ó lè kó àwọn ọmọ ẹ dání báyìí kó dẹ̀ rí wípé èrò wà níbì kan tí gbogbo nǹkan ti fẹ́ dàrú kó dẹ̀ ta kété sí wọn kó máa wò wọ́n lọ́nkán wọ́n pa kan mọ́ ẹ lọ́wọ́ òórí kan nítorí wípé o fẹ́ gba oúnjẹ ọ̀fẹ́ ó wá da gbogbo ìgbésí ayé ẹ nù no kò tó bẹ́ẹ̀ náà kò tó bẹ́ẹ̀ rárá mo sọ pé tẹ́lómi bá kúrò bẹ́ẹ̀ pé Aláàjì Oríyọmí àwa náà wá síbẹ̀ yẹn o ṣùgbọ́n àrí nǹkan kan gbà o n ò lè jẹ́ kó pọ̀ ọmọ mi lọ́wọ́ Oríyọmí lè sọ wípé ó yẹ send account number yín bó ṣe 5,000 bó ṣe 10,000 kó send ẹ̀ I know something like that will happen ṣùgbọ́n tó bá ti ṣe fún ẹyọ èèyàn kan tí gbogbo oṣù yẹn fi máa kọjá àwa náà wà àrígbà ni ẹ jẹ́ ká fi dignity sí ẹ jẹ́ ká fi respect sọ̀rọ̀ wa bàbá ní ẹ jẹ́ kí àìní wa ẹ jẹ́ kó ní gbèdéke ẹ jẹ́ fún yín sample kan bọ̀dá mi kan wà Kingsley Ogunde lórúkọ wọn máa sọ Kingsley Ogunde tó máa ń kọ orin yẹn you know he's a nice person and I've introduced a lot of people to him ọjọ́ kan ni bọ̀dá Kingsley sọ wípé ṣeun ṣé olówó gan ni mo ní bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ igi ẹjẹ́ ìwé tó ń bẹ nínú àkáǹtì mi láàárọ̀ ọjọ́ yẹn ni mo dẹ̀ sẹ́ni 10,000 sí a testimony bóyá 15,000 owó pọ̀ lọ́wọ́ mi wọ́n ní nínú gbogbo àwọn èèyàn tí mo introduce wọn àti àwọn ènìyàn táwọn ọmọ èmi nìkan ni mi ò kí ń dà wọ́n láàmú fún owó ṣé mi ò wá ní ìdòwò ni
We need owó now. But I can't stand on the neck of someone just because that person is nice. That day, he sent 50,000 naira to me and I really needed money. Yes, now. Eja fi dignity sí, kò sẹ́ni tí owó pọ̀ lọ́wọ́ ẹ̀ náà. Èmi á máa jẹun láì lẹ́ran o. Tó bá di kọ̀rọ̀ǹgì dádé stage yẹn, èmi ò jẹun tí ò lẹ́ran o. O lè mọ̀ pé mi ò jẹran náà. Nígbà yẹn pé ńgbà mí gan tí bá fẹ́ràn sórí oúnjẹ gan mo lè dá padà. Nígbà tí ò bá wù mí jẹ. So mo lè jẹun láì lẹ́ran. Instead tí màá ṣe wá lọ sí ọ̀dọ̀ àwọn tó lẹ́ran wípé ṣe máa tọ́ bẹ̀ fún mi. Mi ì sọ pé kò sí poverty. Then tí irú àwọn nǹkan báyìí bá wà, ẹ já máa fi sùúrù sí. Ẹ jẹ́ ká dúró wípé ó máa kàn mí, ó máa kàn mí. Tí ò bá wá kàn yín, ẹ̀yin tí ò kàn yẹn, wọ́n máa mọ̀ wípé àwọn tí ò kàn yìí ẹ lè lọ lọ́wọ́ òfo. Ẹ lè lọ lọ́wọ́ òfo. So next time, ẹ má já máa risk life ara wa now. Ẹ tẹ̀ jẹ́ ká máa bẹ̀rù wípé mi ò fẹ́ kú, mi ò fẹ́ sọmọ nù. Àwọn ọmọ kéékèèké yẹn ló yẹ ká ti sí wọn. Wọ́n náà tún ẹlòmíì gbé bébì wá. Ẹlòmíì gbọ́mọ oṣù méjì wá. Fine, bébì ló náà. But àwọn ọmọ kéékèèké ni wọ́n sọ wípé kán wá, àwọn ọmọ kéékèèké ni wọ́n fẹ́ ṣọdún fún. Àwa náà wá ṣe Christmas carol ní church wa. Àwọn ọmọ kéékèèké ni ìyàwó pásọ̀ mi máa ń fún ní nǹkan. Káwa àgbààgbà káwa bò wọ́n mọ́lẹ̀. Káwa àgbààgbà bò wọ́n mọ́lẹ̀. Nígbà táwọn ọmọ kéékèèké tó yẹ kínú wọn dùn, tó yẹ kínú wọn dùn kí wọ́n ṣe. Mí náà ti ra nǹkan táwọn ọmọ mi máa gbà ní Christmas. Mo yọ fáwọn náà nínú tó yọ jáde. Àwọn ọmọ mi ó gba nǹkan ní church mi ní Christmas. Ká ló tó yọ díẹ̀ ni èmi náà tó láwọn aláìní. Tí mo lè sọ wípé òkè àwọn yìí o mo mọ̀ wípé òkè tí mo bá fún wọn ó yìí máa tún wọn kì í ṣaláìní o ó yìí máa tún rọ̀ wọ́n lọ́rùn èmi náà ní lára ti tèmi but mo ní láti ṣe irú yẹn ò lè wá sí online so mo dẹ̀ ní láti ṣe nǹkan táwọn èèyàn sọ wípé ó yá àfún ẹ lówó yá lọ ṣe kí wọ́n rí kínú wọn dùn mo ti ra táwọn ọmọ mi ó mu ẹ jẹ́ bá yín gbé wá kẹ́ wò. Yeah. Àwọn ọmọ kéékèèké ló lélẹ̀ àwọn náà ní kí làgbà ó fi ṣe ó ti dùn jù so nínú owó yẹn ṣé mọ̀ pé mi ò sọ mọ́ ẹlòmíì ò máa wò wípé èlò náà fún un mélòó ló há Mr Fruit rèé àwọn ọmọ kéékèèké ló ní Mr Fruit kan tún lélẹ̀ torí àwọn ọmọ mi gan tẹ̀ ti mọ̀ wípé tí mọ́mì bá ti dé wọ́n máa tú ẹrù mi ni big one lélẹ̀ fáwọn àwọn báwọn àgbààgbà ni ẹni tó bá bọ́ sí ní kinní so káwọn àgbààgbà wá kán wá rọ̀ṣì mi màá ní kó bára wọn dà sọ̀rọ̀ ní jàre so ẹ take care so ẹ gbé ẹja máa gbé tí a bá ti rí nǹkan tó jẹ́ òótọ́ ẹ jẹ́ ká máa sọ so that society tiwa náà tiẹ̀ lè ṣe ẹ wá wò ó máa go viral throughout the world wọn á náà fẹ́ fún wọn ní nǹkan 5,000 wọ́n pa ọmọ 35 ara ìyẹn ń sìn ara blemish ni lára orílẹ̀-èdè Nàìjíríà so ìjọba Nàìjíríà yín náà máa bá wa wò ó ṣe bá ṣe sọ wípé káṣe yìí náà ẹnì kò lè wọ̀ sí 10 million naira kó máa lé nǹkan 5,000 naira káàkiri you know ẹnì kò lè wọ̀ sí 10 million naira ní àkáǹtì ẹ̀ kó máa lé nǹkan 5,000 káàkiri so kò dẹ̀ ṣe gbogbo èèyàn ló máa hùwà bákan náà gbogbo èèyàn kan ló máa ní self respect gbogbo èèyàn kan ló máa ní self dignity but at the same time ẹ jẹ́ kí àwa tí kinní yìí ń kàn ẹ jẹ́ ká máa rántí wípé bí èmi gan bá bọ́ sáàrin èrò tó orú bá pa mí ń kọ́ even if you don't do it for wípé kọ́ máa rò wípé ṣé ìṣẹ́ náà ló wá tó báyìí do it because of your life ẹ má ṣe nítorí àwọn ọmọ wa so ẹ jẹ́ ká máa sọ òótọ́ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ poverty ni ìjọba nítorí pé kò ṣe ni lámàmá wa máa kú tọ́lọ́run bá gbèyàn gidi sórílẹ̀-èdè Nàìjíríà lórí ipò orílẹ̀-èdè Nàìjíríà tàbí tọ́lọ́run bá fún ìjọba tó wà níbẹ̀ ṣe ta ni ó wá jọrọ rẹ̀ ṣókù máa ń sin bá ní ẹjá take it easy o jàre ẹjá take it easy you know throughout àná bí mo ti ṣe gbọ́ yẹn mi ìtẹ̀ wà happy mọ́ mi ìtẹ̀ get ara mi mọ́ mi ìtẹ̀ wà okay mọ́ in fact to the extent that Dr. Ale Almond FM wọ́n ṣe birthday ó pẹ́ kí n tó rí kíní birthday but dáyé dẹ̀ máa ń celebrate gbogbo happy birthday jàre Dr. Ale in arrears mi ò lè celebrate wọn mi ò lè share anything mi ò lè lọ sórí page bọ̀dá kí mẹ́nudù ju yọ̀tá tí lọ máa ń crack jokes mi lè lọ sórí page tèmi gan mi lè dá sí anything I was just downcasted I was just depressed you know mo kàn ń rò wípé kí ló máa wá ṣẹlẹ̀ sí Oriyimi Hamzat àti Queen Naomi nsìn ẹni mi ò ṣe ẹni èèyàn mi ò ṣe yàn àlè fi wá láàrò lásán bó ti wulẹ̀ kó rí ọmọ ìyá mi ni because we are same in broadcasting kódà bó ṣẹ̀ mí
bó ṣẹ̀mí kó ti ṣẹ̀mí kí sọ pé Oriyomi Hamzat mi ò ní dáríjì o nírú àsìkò báyìí we should stand by him. So it is well. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi dá sí ẹ wò orí yẹn ń fọ́ mi ni láti àná yẹn mi ìsò tílẹ̀ fi mọ́ Ọlọ́run Jésù Olúwa mi ìsò tílẹ̀ fi mọ́. I was just thinking, I was just racking my brain. Kí ló fẹ́ ṣẹlẹ̀? What will happen? Friend Aderonke, Temi, thank you. Friend Oyeniyi, Adeniyi, mi tẹ́ mọ̀ pé mo ní strength tí mo fi lè ṣe to this extent. Friend Oladipupo, Funke orí ẹ, pẹ̀lẹ́ o. Kíní yóò lọ sókè o. Mo dẹ̀ ní láti kí gbogbo everybody o. Oladipupo Funke kí ló sọ mọ́ mi? Well done o jàre ọmọ mi ọdún ayọ̀ la máa ṣe bá ń kí Súnkàn mi o. Ani how is my mommy? Mommy Súnkàn mi. Mommy Súnkàn mi rèé o bá ti gbọ́ mommy síbẹ̀ yẹn. Kò jẹ́ kó rí mommy ẹ̀. Àmì ò ṣe Fúnkẹ́ ọmọ mi. God bless you. I will greet testimony for you. Wọ́n ló ń sùn. Testimony mi náà ò bá sọ̀rọ̀. Wọ́n ló ń sùn àti ẹ̀mọ́ bí títà wà. Testimony méjì la máa ní Fúnkẹ́. Ó ti gbàgbé testimony kejì yẹn. Ọmọ mi ti fine gan. Ara ayé ẹ̀ ti yá o. Kò sí nǹkan tó ń ṣe ìyá ẹ̀ mọ́. Ara nǹkan tá à ń sọ nìyẹn. If you are a husband, if you are a friend, if you are a family, you find someone in distress, àbí nínú wàhálà àti ìdààmú tó rò pé kò lè jáde mọ́. Nígbà tán ti sọ pé HIV àrùn kògbóògùn ni tí wọn ò mọ bí tó ti kò bóyá òun gan ló kó fún kò mọ̀. Ara ẹ̀ ti yá pátápátá doctor confirm ẹ̀. Doctor confirm ẹ̀. Àfà tó bá mi lọ́wọ́ ń bẹ̀ tí mi ò mọ bí mo ṣe sọ nọ́mbà ẹ̀ nù. Àfà yẹn ti sẹ́ torí mo sọ wípé mo promise àfà yẹn wípé mo máa promote ẹ̀. Kò dẹ̀ sí gbogbo ọ̀nà tí mi fi wá gbogbo ọ̀nà. Ọmọ yẹn gan wá ilé àfà yẹn padà lọ àti ẹ̀rí. Bóyá èyàn ẹ̀kan gan tí ó ti ṣe kinní ló wá ràn lọ́wọ́ with the products. Ẹ pé lábẹ́rẹ̀ la ṣe èmi mo ní gbogbo product o. Àfà náà dẹ̀ ṣe nǹkan fún wa kò gba 10 kọ́bọ̀. Nígbà yẹn ó dẹ̀ tọ́jú àti doctor gan sọ pé níbo ló lọ kí ló ń lò ní mi ló nǹkan kan ó ní mi ló nǹkan kan ó ní àwọn nǹkan tẹ́ ń fún mi ní doctor ní rárá so Ọlọ́run dà àwọn ewé àtegbò wa ta kọ̀yìn sí yẹn they are working you know àti nǹkan tá fà fún wa àti product yẹn ewé àtegbò ni wọ́n we want kìnnìkan best. We want okay ẹ ṣé o Fọgbẹ́ngà Adébóyè thank you ẹ má bínú ọ́ìlì ló dá sójú fún yín máa ṣe 50,000 la fi ṣe ń gbà tó fọ́ mi lè kó 50,000 fún wọn sìn I think I will even need another one you like my program thank you God bless you mi lè dárúkọ mọ́ ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bí ẹ jọ̀ọ́ ẹ má yẹ kí n fi yẹn waste time wa ó dàbọ̀ innovative nuts thank you Taiwo Roslyn thank you Alexander Ogunrinde thank you everybody mo appreciate yín o Ọládẹjọ comfort ẹ ṣé o God bless you ẹ ṣé o Tèmítọ́pẹ́ Sọ́rájúdé Adébùkọ́lá fún mi lọ́lọ́dọ́kọ náà mọ̀ lánàá you lánàá ẹ ṣé God bless you Oyeniyi ń kà ó ẹ jẹ́ ń gbé kó lójú ọ́ìl Oyeniyi Akínníyì Moses mo rí ọ ẹ ṣé o God bless you ó dàbọ̀ àpàdé comment.